ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n sọ lórí ètò Bàbá Kọ́lá Olóòtú, arákùnrin ti tako ìbéèrè tí Bàbá Kọ́lá Olóòtú béèrè lọ́wọ́ olóyè Sunday Igboho. Ó ní olóyè Sunday Igboho ti lè sọ̀rọ̀ jù, ó ní kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kó máa sọ lórí ayélujára. Ìbéèrè méjì tí arákùnrin tako. Ìbéèrè àkọ́kọ́, Bàbá Kọ́lá Olóòtú béèrè lọ́wọ́ olóyè Sunday Igboho, wọ́n ní báwo ni wọ́n ṣe ń wọ ìlú Nàìjíríà nígbà tí ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé tó ti gbé wanted lé orí orúkọ wọn. Olóyè Sunday Igboho wọ́n ní kì í ṣe Nàìjíríà ni wọ́n gbà wọlé, wọ́n ní Jámánì ni wọ́n gbà wọlé, wọ́n ní tí wọ́n bá gba Nàìjíríà wọlé wọ́n ló ṣeé ṣe kí ọwọ́ ṣìkún àwọn agbófinró kó tẹ̀ wọ́n nítorí orúkọ wọn wà nínú system gẹ́gẹ́ bí wanted. Arákùnrin tako ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n sọ lórí ètò Bàbá Kọ́lá Olóòtú. Ó ní kò yẹ kán sọ ọ̀rọ̀ yìí jáde, ó ní kò yẹ kán sọ, ó ní kò dáa rárá. Ẹ̀yin èèyàn mi, ìbéèrè kejì òun náà lè máa gbọ́ nínú fọ́nrán yìí. ọkùnrin yín Májàsọ́lá, ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù. Sunday Májàsọ́lá ọmọ aládìkún, ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù. pápá àwọn tí interview yín tí wọ́n bí léèrè àwọn ọ̀rọ̀ torí wọ́n ti dàrú, ọ̀rọ̀ tó ń bí léèrè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó má bí wèrè ọ̀dọ̀ wèrè lẹ́yìn ká ti mọ̀ gbọ́, including Bàbá Kọ́lá Olóòtú ọmọ àdàbánijà. Ó yẹ kí ọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ limit. Gbogbo aláṣọ mọ̀ wípé ìrètọ́ lọ ń dá Májàsọ́lá ibi tẹ́ kù sí ìníkẹ́ sọ̀rọ̀. ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbaniláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà ẹni bó lẹ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀. wọ́n ti gbé pọ́nbẹ́ lónìí o ẹ tún lo òkè ọdẹ ṣé ẹ̀yin nìkan ni ṣé wọ́n nìkan Sunday Igboho ẹ̀yin nìkan ni wọ́n ẹ̀yin nìkan ni lágbára jù ẹ mọ̀ tẹ́ ìṣe ọlọ́mọdé kò bí tẹ́yìn ọ̀gbìn lẹ́nu fún yín because Yorùbá gbogbo Yorùbá òun lè gbà tí yín tẹ́lẹ̀ ẹ̀rí bá náírà wọn kan lọ́yọ̀ tí wọ́n sọ fún yín pé tí wọ́n wí ikú ipa yín tó bá burú tó Májàsọ́lá ìwọ nìkan ni ó kù, ọba tó nílé ayé òníjó burú fún yín ṣùgbọ́n wà nífẹ̀ẹ́ yín. ẹ̀làìbọ̀ ṣiṣẹ́ ojú kò ní tí wàá dúrà wá gbà á tún wá bà fún gbogbo wa, ọkàn gbogbo wa ní òbalẹ̀. Nítorí àkókò wa ẹ jọ̀wọ́ máa play fídíò kan fún yín láìpẹ́ yìí níbi tí Kọ́lá Olóòtú tí ó ti gbé olóyè Igboho tó ti pè wọ́n lórí fóònù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó lóyè Igboho náà ń sọ. táwa parọ́ lókù gbogbo alamọ̀ yìí pé nípa ọ̀rọ̀ sísọ olóyè Májàsọ́lá púpọ̀ bẹ̀ kú díẹ̀ káàtó tó pọ̀, ṣùgbọ́n Bàbá Kọ́lá Olóòtú tí olóyè Igboho bá sọ̀rọ̀ dáadáa kí wọ́n sọ̀rọ̀ dáadáa kí wọ́n ní onímọ̀ràn gidi, Olódùmarè má jẹ́ kí Kọ́lá Olóòtú padà kó bá wọn, ọlọ́mọdé ó ṣekú pa wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ interview wọn pẹ̀lú level tí wọ́n wà yìí. Nínú ọ̀rọ̀ yìí mo kò púpọ̀ yín ni ó ti gbọ́, ṣùgbọ́n àwọn kan mẹ́jọ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìtọ́ mo fi Olódùmarè búra, mo fi ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo mo nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀, àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho, ṣùgbọ́n àwọn kan mẹ́jọ pé wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú, ikú odò nípò mọ̀ ikú tí kò sí nàbẹ̀ ní inú abẹ́ rẹ̀, ṣùgbọ́n yẹ ká kíkanjú wọn ni ó yẹ kí ikú tó páyà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ kí yóò máa yẹ̀yìn àgbàlagbà. Nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ó kọ́ mọ̀ ìbàdàn lẹ́nu mi jù, wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe, ẹ̀yin náà padà gba fídíò yẹn máa fídíò yẹn ṣe parí ni èyí tẹ́mi fẹ́ sọ nípa wọn èyí tí bàbá sọ bóyá ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́mọ gbọ́ ní parí, mo bẹ̀ yín ẹ má mi gbọ́ fídíò yìí parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú ya o, kò yẹ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ o, kò yẹ kó jẹ́ wípé ìyín tá a fẹ́ ṣe à ń bẹ lọ́n pé búkọ̀ sọ pé wọ́n ní ìtafẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation ló lè wáyé Olódùmarè nation ló lè wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ lọ́n kọ́ lọ́n jó sojú yín, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yín yìí tẹ́ ẹ bá kíẹ́vù Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ni, torí wípé ní bí ìtẹ̀ pé bá a ṣe kéré tó yìí àgbẹ̀tẹ̀ kìíní àgbẹ̀lẹ̀ kejì àwọn tí wọ́n kọ́ ń ṣekú pátá fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti bí interview ìgbà wọlé gbàgbára yín lẹ̀ ìgbà wọlé ń ṣe kíní kan tí kálukú wọn ń jábọ́ láì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá. Àwọn nǹkan yìí bá a ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, wọ́n lè yẹ ẹ̀bẹ̀rù wọ́n ní nítọ́jọ́ nínú odúfà kan nígbà tí wọ́n pè é sójú ogun ìní kì í púpọ̀ yóò mọ̀ yá àwọn babaláwo akọni náà ti dúró dò nìkan olórí adúgbò ó wá dira wọ́n wá dáfá Ifá ní ògbọ́dọ̀ lọ ó dá Ifá ló ògbọ́dọ̀ lọ ó lọ nínú òtún kan lọ́tún ìwòrì lọ́sì ń gbò dọ́hùn akọni náà tó ojú kò nìkan ó pa mẹ́rin nínú wọn àméjì tó kù sí pupa tẹ̀ntẹ̀rẹ̀gí àwọ̀ ẹ̀bọ́n ọ̀nà dábòlórí adúgbò tí lọ sógun wọ́n mọ̀ dákinu tẹ̀ntẹ̀rẹ̀gí ọmọ dákinu gbogbo tó jálágbára alágbára ń bẹ lóòótọ́ babaláwo sì ń bẹ tó dájú ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Kwara àtàwọn ọ̀rọ̀ bòmí ìpẹ́lẹ̀ ní wọn ètí ìyorúkọ yín kú nǹkan wọ́n pè yín ní wanted wọn èyí ó kọ kú o wọ́n ti ọ̀rọ̀ míì bọ̀ yín lórí ṣé kẹ́lẹ́ tó ní pẹ́yìn lágbára jù nílẹ̀ Yorùbá ni ẹ̀yin ẹ̀kọ́ lẹ́ lágbára jù o ẹjọ́ nítorí ọ̀rọ̀ tí n bá sọ yìí tó bá bẹ́yìn tẹ́ jẹ́ vansi wọn nínú tẹ́jọ́ olùfẹ́ wọn nínú torí wípé a ní láti jẹ́ Olódùmarè dákun gbogbo ẹni tó bá ní kí Sunday Igboho fọjọ́ ọlọ́jọ́ lọ tó bá bí gbogbo ọmọ láyé kó bá pa gbogbo wọn kó tó wá pa òun gẹ́gẹ́ fúnra ẹ̀ ọ̀rọ̀ yìí ti pọ̀jù nígbà yìí náà bá gbọ́ ẹ mọ̀ fọpọlọ yín digest ẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ treat ni wípé wọ́n pè yín báwo ló ṣe ń ṣe kinní kan nínú tó wá lé ń bẹ̀ báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yẹn lé wọlé bó ló ṣe ń wọlé sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀kọ́ point kan nìyẹn ẹni wọ́n freeze account yín ẹ̀ lè gbowó ó ní báwo ló ṣe ń ṣèjọba
bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹjẹ́ kẹgbà yín ó dánú ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà lífàǹtì lọ́fẹ́ máa sọ àgbà ní Kọ́lá Olóòtú lóòótọ́ ìsọmọ kékeré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo ọ̀rọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sọ̀ náà mọ̀rọ̀ sọ Sunday mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wọn ti máa ń pọ̀ jù fún ètò bá dé làkàì bí èsì lẹ́gbàrà tó èèyàn mẹ́fà mẹ́jọ wọ́n ń gbé wọn nìkan olóòrìn ẹlọ́mọ Yorùbá ni wọ́n ń parí lọrin nígbà tí wọ́n wá pa méjì sílé yín sọ́mọ Haúsá làwọn sáwọn èso Yorùbá tí Yorùbá kọ́ lọ́wọ́ wọn kọ́ wá pa wọn àwọn méjì tí wọ́n pa yẹn ẹ̀ mọ iye ẹbí wọn ẹmọ wọn tó dọmọ òrukàn ìyàwó wọn tó dẹ láì lọ́kọ mọ́ tí wọ́n ń jìyà yàtọ̀ ń jẹ́sìn ẹ wá ní wọ́n pa yẹn lọrin sẹ́yìn nìkan májàsọ́lá sẹ́yìn nìkan ìní wọ́ríọ̀ tó le jù tí mẹ́ Nàìjíríà tí mẹ́ Yorùbá kí ni àwọn tó kù ń ṣe wọ́n wá tún fẹ́ ṣe wọ́n tó gbé fọ́tò yín ní Lágelú wọ́n tó gbé fọ́tò yín yẹn àti Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n tún gbé pọ̀ wọ́n á bí léèrè tí wọ́n ti wá yọ orúkọ rẹ kí ló ṣe ẹ tún sọ ní gbòòrò ẹnu yín ẹ̀yin ò ní dúró lórí ìjọba kankan ara tó kó bá yín tó kó wàhálà bá yín tí wàhálà fi dé ni ẹni tí ó bá bínú kó bínú ẹni tí ó bá jà kó jà ẹni tó wọ́n mú wàhálà dé rè federal government ń ṣẹgbẹ́ ẹni kankan o ìjọba ìṣẹgbẹ́ ẹni kankan ìjọba apanipa family apanipa ẹbí irun níjọba ìjọba amúnimóògùn ẹ wọ́n lẹ̀ ní dúró ẹni kankan ṣé ẹni tí ó ní wọ́n fóun ṣẹ́ṣe wọn ò fóun lóye wọn ò fóun ṣẹ́ṣe sógàn ni wọ́n wá tún tàgì yín papọ̀ nínú fídíò yẹn ẹ lọ́ mọ bá ń bẹ̀ fẹ́yìn tẹ́ bá lè wò tán ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yin tẹ́ bá lè kó pọ̀ torí ẹ̀mí bàbá yìí ni because tẹ́lẹ̀ bá ń ṣiṣẹ́ kan èyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ pé tọ́lọ́ máa ń sọ kó náà sọ́ra rẹ̀ májàsọ́lá ẹ sọ́ra yín kọ́ pọ̀ púpọ̀ ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú bàbá Gébú ẹ̀rín yín pa mí bẹ́ẹ̀ ṣe tafẹ́lẹ̀fẹ̀ ló ń jọ sí sọ́dọ̀ ẹni tó fún yín lóko nìyẹn ẹ pẹ́ padà sọ́kọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bí Sunday Igboho ti pọ̀ jù ẹni wọ́n fi ṣàkàǹtì báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń lí báwo ló ṣe ń ṣèjọba sóò ní sẹ́nitọ̀ ni ṣé Sunday Igboho sóò ní òní gómìnà ni wọ́n sọ fún yín pé ìfẹ́ àwọn èèyàn wọn ni ṣé kí tó blọọkì ibẹ̀ ni mo ló ń gbà wọlé báwo ló ṣe ń ṣe tí wọ́n á gbé wọ́n tẹ́ẹ̀dì kó mbẹ́ tí wọ́n á gbé kó mbẹ́ lónìí ìtún lọ Òkè Ọ̀tà àbí Òkè Ìgbélé pé Òkè Ọdẹ nílọrin ó tún lọ bẹ̀ nìyẹn ẹ mọ̀ jẹ́ kí wọ́n rọrùn bí hiv ìṣẹ́jọ́ ẹ̀yin méjèèjì ni mo bẹ̀ o tọ́sí àríyá bá ti gẹ bàbá Gébú ti wọn iṣẹ́ táwọn gbà ni wọ́n mọ̀ fẹ́ wà relevant ní gbogbo ìgbà ìyẹn Mr. Kọ́lá Olóòtú ọmọ àdàbánijà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín wọ́n nífẹ̀ẹ́ yín lóòótọ́ but àwọn kọ́ṣẹ́ ti ń pọ̀ jù gbogbo ayé ló ń gbọ́ yín náà Fúlàní tẹ́ ni wọ́n fẹ́ lọ báyìí wọ́n ń gbọ́ yín àwọn tẹ́ ni wọ́n lọ báyìí wọ́n ń gbọ́ yín kí ló dé tẹ́lẹ̀ làkàì ẹ̀ ṣiṣẹ́ làkàì náà ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù bẹ́ẹ̀ bá lóògùn bí àrùn ni ó lóògùn ju gbogbo ayé lọ o lágbára ju gbogbo ayé lọ o nílẹ̀ Yorùbá lásán àgbẹ̀rẹ̀gbára tí mẹ́mẹ́ tó fẹ́ kó jẹ́ pé ipò tẹ́ wáyé òun fẹ́ wà ń bẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá o tí wọ́n lè ṣe ọ̀sán lóru ẹja ṣe díẹ̀ o àwa nífẹ̀ẹ́ yín Ọlọ́run ọba tó ní mi ó rí mi ó rọ́kàn mi ó rẹ́mi mi tó bá jẹ́ pé tí mo sọ yìí pé báyìí mo fi kórìíra yín ni ṣùgbọ́n o wọ́n ní Ifá kan sọ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ní kí àgbẹ̀ tẹ́yìn àbákágbẹ̀ lẹ́ẹ̀mejì yóò dàbí tó tọrọ sójẹ lọ́wọ́ wọn ni ọba tó ní yín kò ní dá yín láàmú àwa gain lára yín àárín àjò lára yín ìràwọ̀ gidi tí ò ní wọ̀ lókun ní yín Májàsọ́lá ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù Sunday Májàsọ́lá ọmọ aládìkún ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù pápá àwọn tí interview yín tí wọ́n bí léèrè àwọn ọ̀rọ̀ torí wọ́n ti dàrú ọ̀rọ̀ tó ń bí léèrè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó má bí wèrè ọ̀dọ̀ wèrè lọ́yẹ ká ti mọ́ gbọ́ including bàbá Kọ́lá Olóòtú ọmọ àdàbánijà ó yẹ kí ọ̀rọ̀ yẹn ó yẹ kó mọ limit gbogbo aláṣọ mọ̀ wípé ìrètọ́ lọ ń dá Májàsọ́lá ibi tẹ́ kù sí ní kẹ́ sọ̀rọ̀ bínú bá ṣe rí bí ìkan bá ṣe ń dùn yín bó bá ṣe ń mú yín lára lẹ́sìn máa ń sọ̀rọ̀ ilé ayé ò gbà bẹ́ẹ̀ o mo fọlọ́ ìdùnmọ̀ àdìbúra tí mo àpapọ̀ gbogbo tọ́mọ̀ ṣe fún mi láyé mo fi búra mo nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ọ̀rọ̀ yín pọ̀ ju o ẹyẹ ìbẹ̀rù ní tọ́jọ́ o ìfájọba aláwo ní ṣe bí ojo níṣègùn ní ṣe bí àìgbọ́lọ̀dún wọn ní ṣe kú pa wọn o ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé jẹ́ pé kí kálukú wa ká lè bá ẹ̀mí wa débi tó dáa níwọ̀n pé ọ̀rọ̀ tí mo sọ yìí yóò bẹ̀yìn kan nú tẹ́ẹ̀ bá ní làákàyè mi kí ẹ̀yin tẹ́ bá bínú tẹ́ẹ̀ pé ẹ̀yin kí ni sọ gbogbo yìí tẹ́ pé ojo ni ṣé ẹni tí wọ́n fi joyè oyè tó sọ fún yín pé wọ́n fọ́n lóyè wọn àfọ oníṣẹ́ ṣé kò máa lọ́rẹ́ kò máa bọ̀rẹ́ ẹ̀yin ń bẹ lókè òkun mẹ́rin ó ń bí léèrè ẹ̀ ń bẹ lájò gbogbo nǹkan yín ọlọ́mọdé bá àjẹ́mbí báyìí wọ́n ń bí léèrè wípé tí wọ́n ti gbókọ yín kúrò ní tí wọ́n ti gbókọ mẹ́rin lónìí o ẹ̀ tún lo Òkè Ọdẹ ṣé ẹ̀yin nìkan ni ṣé wọ́n nìkan Sunday Igboho ẹ̀yin nìkan ni wọ́n rí ẹ̀yin nìkan ni lágbára jù ẹ̀jẹ̀ mọ̀ tẹ́ ìṣe ọlọ́mọdé kò bí tẹ́yìn ọ̀gbìn lẹ́nu fún yín because Yorùbá gbogbo Yorùbá ò lè gbà tí yín tẹ́lẹ̀ ẹ̀dí náà wọ́n kọ́ lọ́yọ̀ tí wọ́n sọ fún yín pé tí wọ́n wí ikú ipa yín tó bá burú tó Májàsọ́lá ìwọ nìkan ni ó kù ọba tó nílé ayé òní jó burú fún yín ṣùgbọ́n wà nífẹ̀ẹ́ yín anífẹ̀ẹ́ yín gidi gan o ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù wọ́n fi máa ń sọ alágbára ni o nígbà tí wọ́n kàn mí lára bóyá ọjọ́ Wednesday ni bàbá yẹn ti ṣe nu Lágelú rédíò ní challenge mẹ́yẹn ọjọ́ Wednesday ni wọ́n ti ṣe kí lónìí òní ni Monday tí mo rí ni mo sọ yìí so fídíò yẹn ẹ wo yẹn tó ti wò ọ̀rọ̀ tó bá wà nílẹ̀ tó bá lágbára jù láyé ló fẹ́ gbọ́ social media Májàsọ́lá actor ni akọni ni ọ̀rọ̀ akọni ò gbọ́dọ̀ pọ̀ jù Sunday Igboho ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ó ti ń sọ̀rọ̀ jù lóòótọ́ kí ní ìta yín lára gbogbo ọlọ́sọ̀rọ̀ pé ní tí wọ́n fi ṣe yín ó lágbára ó pọ̀ tẹ́yìn bá sọ pé nǹkan yóò tọ́ kò dùn yín àbí kò pọ̀ kó náà gbé bọ́ síta ó ṣerú ẹ̀ tí ìbá ṣe pé lórí lọ́wọ́ Kọ́lá Olóòtú wá ń pè yín ẹ̀ wá ń wí káàtì gbogbo tí ń bí yín yẹn ń bolẹ̀ báwo lẹ́sẹ̀ ń ṣe ìjọba bàbá wọ́n lè gbé fún yín nígbà tí wọ́n ti burú ìjọba wọn gbé fún yín wọ́n fi yín àwọn tí wọ́n ẹ̀ kò bá wọn lè help yín kò bá mo ti lórí bàbá mi Ládọjà Májàsọ́lá inú lóko ẹ̀yẹ gbé gbogbo tí mo sọ fún yín tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ má bínú because mo pẹ́ di fídíò yìí ẹ má bínú bó ṣe wù mí bó ṣe rí bó ṣe yẹ kẹ́ ẹ gbọ́ bọ́lọ́wọ́ jẹ́ ẹ gbọ́ because eléyìí kọ́ ni àkọ́kọ́ fídíò tí wọ́n fi sọ pé ọ̀rọ̀ yín pọ̀ jù wọ́n tún wá interview yín kò jábẹ́ lé
tí wọ́n fi gbé wanted yẹn kó lórúkọ yín ó yẹ kẹ́ kẹ́ẹ̀fù kò dábẹ́ ilé ó wá jẹ́ rédíò ṣé o pé tí ń gbọ́ lónìí fẹ́yìn ni ẹ ti ń sọ gan ojú la rí ni ọ̀rí òdenu ó wá wùyẹ ẹ̀ka ò lówó tó yín lówó tó yín ṣùgbọ́n àtọrọ jẹ́ o aláṣọ tó yín àjíyẹ tó yín ṣùgbọ́n púpọ̀ ẹ̀dá tí ò tí ì jẹ́ nǹkan tó yín tó sì ń gbà kó tẹ́ bá ń bẹ láyé òun sóríire ó pọ̀ o ẹ má para yín káwọn yẹn sóríire tẹ́ ẹ bá para yín before that time ọlọ́run tó ní fi ọ̀run kẹ́yìn tẹ́ bá. ẹ bá mi sọ̀rọ̀ kan ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbaniláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà ẹni bó lẹ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. jùmọ̀ lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀rẹ̀ lọ́wọ́ bọ̀ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ̀. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko lọ́tọ́ lẹ́mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. wọ́n gbé wọ́n tẹ̀dí yẹn kúrò lórí mi kọ́ wá wù mí wò pé wọ́n dẹ́nu wò á rí i pé rere lolúwa àìmọye àwọn Yorùbá bẹ́ẹ̀ tó gbé tó bá tí mo dìde làwọn náà rẹ̀ dì àti dìde tẹ̀lé mi tá a lè jọ lọ tá a lè lọ rí tábọ̀ rí tá a làfẹ́ rẹ̀ wá ń Kwara. àwọn eléyìí máa ṣe àwọn. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá sí lọ́mọ ewúro sí ilé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àbá àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó ń bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ tó fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS mi. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́ yẹn mi tó ti gbé tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn èmi ò mọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo àwọn Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ táǹpẹ́ làwọn alákọ̀ọ́ni táǹpẹ́ àlèsè bá lè sáwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀dọ̀ bá sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yan bí mo ṣe yan tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ láti dé Kwara yẹn. ẹlẹ́ni dúró kẹ́ni kankan ó pè yín tẹ́ fi lọ. ní gbèmí òdó dé tẹ́mi wá sí ọ̀wá sí wọ́n tẹ̀dí lórí. ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín ẹ̀ sì gbéra ẹ̀ lọ bẹ̀ pé kò sí nǹkan kan. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkọ òun lu yẹn ń ti débẹ̀. kábíyèsí ní gbọ́dọ̀ ìjọba kankan ń débẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. pẹ̀lú ìdí mo sọ yìí gan àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀. báyìí àwọn ọmọlẹ́yìn mi ti mọ̀ wọ́n firi wọ́n ti débẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni wà táwọn aráàlú yẹn gẹ́gẹ́ bọ̀ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà nílùú yẹn. ọ̀tán ṣúgàjà bọ̀dá àwọn bá fọwọ́sowọ́pọ̀ wọ́n bá pírẹsidẹ̀ntì sọ̀rọ̀ wọ́n yọ wanted lórí mi èmi tí mo dábòrò wọn gan kàn wọn là ń bẹ̀. wọ́n bá yọ̀ dẹ̀ pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàsẹ́ lọ́wọ́ ẹni kankan káwọn sáyọ wanted kúrò lórí mi kọ́wọ́ bẹ́ẹ̀ lọ bí mi lọ. wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gún bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. ẹ kì í ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé orí ọ̀fẹ́ lọ́hùn àtòrí ọ̀fẹ́ ìjọba Benin àti ti Jámánì ni mo fi lọ tí mò ń bọ̀ kì í ṣe ìlú yìí mò ń gbà wálé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́ lẹ̀ wanted wà mẹ́ ṣùgbọ́n láti mo ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lo ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí court wọ́n dẹ̀ rí pé mi ò jẹ̀bi mi ìṣẹ́ mi ìṣe nǹkan mi ò pààyàn ìjọba Benin free mi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní wàá lè mọ dánwó wa láàmú ọ̀dọ́ ìjọba tó wà ń bẹ̀ ìjọba bàbá Tinubu náà sọ wípé ẹ̀kẹ́ ń dáhùn láàmú lórí ọ̀rọ̀ Sunday ni ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tẹ́ níbo tuntun mú ní ìsìn kí lóun fẹ́ mú fún ó ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n dẹ̀ fi yẹn bẹ́ẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wá kiri ṣé kátó wá sọ pé kó tó tún mú Nàìjíríà kó tó tún kéèsì mi ṣe ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa mo tètè lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn àtọ́ ló sì yé bàbá mi bàbá mi ní ti fún un lásìkò díẹ̀ fún wọn yẹn ju ẹ̀ tó ọ̀dọ̀ mi fi ń dàgbà àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé báyà mi fẹ́ bá wọn dá sí lójú pé tí ìjọba bá yọ wanted lórí mi lénìí èmi ò dórí ìjọba yìí ndẹ́dà ti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan máa kàn wọn lára ń Kwara yẹn. bẹ́ẹ̀ mo sọ. wanted gbígbélé lórí yìí akùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wanted lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wanted bí akàfẹ́nu kéde ẹ̀ náà ni. wọ́n fẹ́nu kéde ẹ̀ wọ́n fi mí sórí system bí ilé gba pálí Nàìjíríà mo ṣe wà yìí. gbogbo àkáǹtì mi wà ní títí pa mi lè wọ báńkì kankan mi lè ṣe kankan. Malami ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi ní o èyí ṣe passport mi lè ṣe kankan ẹbẹ níròyìn ní ẹbí àwọn immigration ẹ fún olórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn wọn sọ pé kò lè ṣe kankan wọn tẹ̀lé wà lórí orúkọ ẹ. èyí ò lè díẹ̀ lóòótọ́ o bó wàá ní Sunday Igboho ṣe ń àti lọ àti bọ̀ bó ní gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mọ́tò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí ẹ gbẹ́sẹ̀ lé bó lẹ ti ń rówó ṣe ìjọba bó lẹ ti ń rówó.
mi ò níjọba kankan tí mo ti ju pé orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn kẹ́kẹ́ ìjọ mọ̀ ń sọ̀hún táwọn ẹgbẹ́ yín. ìfẹ́ ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ́wọ̀ yẹn gbogbo èrò tẹ́wọ̀ yẹn ìfẹ́ ni ìkéṣe kó mo ló kẹ̀kẹ́ owó ni mo fẹ́ fáwọn yẹn ẹ wèrè yẹn èló ni mo fẹ́ fún wọn ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ni kò sí nǹkan mẹ́jọ bẹ́ẹ̀ lọ èló ni mo fẹ́ fún wọn ìfẹ́ ni wọ́n fi ń tẹ̀lé mi káàkiri mi ìlú tí mo lè fún wọn. ọ̀dà kápẹ́dọ̀ ládì ìsìn ọba ní ọ̀dà ayọ̀ wanted kó nù ọkọ̀ rẹ̀ gbogbo ntọ́ náà fẹ́ ṣe. kò lè tó wákàtí kan tí fi dé Kwara. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mú tó. bàbá dé Kwara láìkẹ́ tí ìdébẹ̀ tí bá ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí bá tó wákàtí bíi 5 ẹ̀rí Fúlàní jókòó nùgbọ́ yẹn. ẹ̀rí ọmọdé tó wọ́n sọ pé Fúlàní pẹ̀lú lẹ̀ kì í ṣe gbé ẹ̀dá àbà ọdẹ tó lóògùn torí nígbà tó ń dógun ẹ̀yin bàbá ní olóhùn pa kúkúrò pa gígùn ó sì bẹ̀rù lé ọmọ máa jẹ mẹ́fà ọ̀tẹ̀ pa parapara bójú tó togun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo ará Bàràpá ní sàdúrà lẹ́nu. nǹkan ju nǹkan lọ. sẹ́ríkì Sálíù tí mo tẹ̀ lé ń Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. ìgbà tí mo lé ń gbà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà lọ ń kí àwọn èèyàn ńlá Nàìjíríà lọ ń kí ní Kwara yẹn kọ́ lọ jókòó síbẹ̀. ẹ ti ẹ̀já gbẹ̀yùn ẹgbẹ́ kan náà ẹ má tó já kọwọ́ bọ̀ nǹkan mí kọ́ ibi. ọ̀yẹ́ káfọ́ ìgbà ń bẹ̀ rárá ó yẹ kí wọ́n sọ pé kọ́mọ̀ dùn ni. ọlá pẹ̀tọ̀ ìlú bẹ̀ náà Fúlàní náà ló ń níbẹ̀. àwọn ọmọ ń pa gbogbo eléyùn ẹni tí ẹja sọ ni pé àwa náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wanted kúrò lórí okọ̀ yín. Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wanted bá ti kú gbogbo nǹkan ọkọ̀ mú tò. lágbára Ọlọ́run